Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá ṣe dáadáa làbálé ọ̀dọ̀ dùn bí. Ẹmẹ́wàá ń ṣẹlẹ̀ ń jú níyàn bẹ́ẹ̀ ni ẹnì kan ló mọ̀. Ẹ lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí gbogbo ẹ ṣe ń lọ. Ẹ jẹ́ mọ̀ wípé àwọn ìjọba wọ́n ti mú àwọn bíi mẹ́ta, àwọn ọ̀daràn bíi mẹ́ta tí wọ́n kópa nínú ìjínigbé àwọn ọmọ ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Tẹ́ bá rántí dáadáa, ó ti pẹ́ tí gbogbo wa ti ń pariwo pé àwọn agbésùnmọ̀mí tẹ́lẹ̀ mú yìí, a máa rójú wọn, ẹ fojú wọn hàn. Meanwhile, tẹ́ bá rántí dáadáa, wọ́n ní pé àwọn bíi mẹ́rin àwọn ni wọ́n kú nígbà tí wọ́n gbé wọn lọ sí hospital. Tádé ń sọ pé ẹ dúró ná. So nǹkan tẹ́ ń try àti sọ nísìnyí pé ẹ gbé àwọn agbésùnmọ̀mí, ẹ gbé wọn lọ sí hospital kó má bàa ṣe kíni, kó má bàa kú lẹ́yìn tẹ́ yìnbọn fún wọn because kò yé wa. Meanwhile làwọn èèyàn jáde wọ́n ní pé ìdí tí ìjọba fi ṣe bẹ́ẹ̀ kò lè ju wípé bóyá nítorí pé wọ́n fẹ́ fi nínú wọn kán fi track àwọn yòókù. Ọ̀pọ̀lọpọ̀ jáde pé tẹ́ bá fẹ́ track àwọn yòókù at least mẹ́rin ni wọ́n, ẹ bá pa bí mẹ́ta nínú wọn dànù. Èèyàn kan tó kù ẹ dẹ̀ fi track àwọn tó kù. So oríṣiríṣi làwọn èèyàn ti sọ. Ṣùgbọ́n lọ́wọ́ yìí bá ṣe ń bá yín sọ̀rọ̀, àwọn ìjọba wọn ti jáde o. Wọ́n ní àwọn tí wọ́n plan ìjínigbé yẹn gangan, tí wọ́n fi jí gbogbo àwọn ọmọ Oríire gbé, tán pa olùkọ́, tán gbé principal, gbogbo wa náà la mọ bó ṣe ń lọ. Pa àwọn tí wọ́n plan àwọn mẹ́tẹ̀ẹ̀ta, àwòrán wọn lẹ̀ ń wò yìí o. Bẹ́ẹ̀ ni, wọ́n ní àwòrán wọn rèé. Gẹ́gẹ́ bí àwọn ìjọba ti ṣe sọ, wọ́n ní àwọn ará bí àwọn ni wọ́n pàdé àpòpọ̀ láti jí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé. Wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ pé láti ìpínlẹ̀ Niger, bẹ́ẹ̀ ni, ibẹ̀ ni wọ́n ti wá. Ẹ rí i pé Ọlọ́run nìkan ló máa gbà wá lọ́wọ́ àwọn ará bí. Ẹ̀yin fi gbogbo ìlú yín lẹ̀ lọ́hùn. Ẹ jí àwọn ọmọ yín gbé, ẹ jí àwọn àbúrò yín gbé, ẹ bí àwọn family yín gbé. Àwọn ọmọ lọ́mọ ní ilẹ̀ Yorùbá lẹ wá ní pé ìjínigbé kan. Now bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n ti fi yé wa pé wọ́n ti mú àwọn ará bí. Now tán ti mú wọn, wọ́n ní wọ́n máa dá ẹjọ́ tó tọ́ àti tó yẹ. Wọ́n máa dá fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde wọ́n ní pé èwo ni wípé ẹ fẹ́ dá ẹjọ́ tó tọ́ àti tó yẹ fún àwọn ará bí. Gbogbo wa la mọ̀ pé capital punishment fún àwọn tán jíyàn gbé òun nìkan pa wọ́n. So ṣé ẹ tún fẹ́ bẹ̀rẹ̀, ẹ tún fẹ́ dá wọn padà sí àárín ìlú kí wọ́n tún continue. Meanwhile, ní ìtawà tí ń sọ ta tí ń jíròrò lórí ọ̀rọ̀ yìí, òun ni àwọn kan tún jáde wọ́n ní ẹ dúró náà. Ṣé àwọn ará bí tí àwọn ìjọba mú, ṣé sure pé àwọn gangan ni wọ́n ṣiṣẹ́ yẹn? Ẹ sure pé àwọn ará bí wọ́n mọ̀ ń pa pé wọ́n jíyàn gbé ṣá? Nigeria my country. Gẹ́gẹ́ bí ó ti ṣe ń lọ, oríṣiríṣi àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde wọ́n ní ẹ jẹ́ á sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà o. Àwọn ará bí tẹ́ ń pariwo wọ̀nyí, ẹ sure wípé àwọn ni wọ́n jí àwọn èèyàn yìí gbé àbí in fact nǹkan táwọn kan ti ń sọ pé àbí ìjọba fúnra wọn, wọ́n ti lọ sí ọgbà ẹ̀wọ̀n, wọ́n á lọ yọ àwọn bíi mẹ́ta jáde pé kí wọ́n ní kán snap ojú wọn. Páwọn ilé gan lè máa mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Oríṣiríṣi làwọn èèyàn ti sọ because àwọn èèyàn mọ̀ pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n tá a bá tún fojú inú wò ó, a rí i pé àwọn ìjọba wọn ń gbìyànjú náà pé at least kí wọ́n tẹ́ ará ìlú lọ́rùn. Pé at least àwọn ọmọ ìlú the way tí wọ́n fi ń béèrè ọ̀rọ̀ lóríṣiríṣi, a need àti tẹ́ wọn lọ́rùn. Ṣùgbọ́n ká má parọ́ o, àwọn ìjọba ń gbìyànjú. Tó bá dẹ̀ jẹ́ pé lóòótọ́ àwọn ará bí àwọn ni wọ́n plan ìjínigbé ti ìpínlẹ̀ Ọ̀yọ́, a ní nǹkan kan tí a fẹ́ sọ fún ìjọba ju wípé kí wọ́n ṣe kíní yẹn fáwọn ilé.
àwọn tán lè láyà tán bẹ́ èèyàn ní orí, you can imagine. Wọ́n lórí láyà wọ́n dẹ̀ bẹ́ orí ẹni ẹlẹ́ni. Àbẹ́ẹ̀rí nǹkan tá à ń sọ nìyẹn. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu, well, to an extent nǹkan tá à ń rí ó fi hàn wípé ó fi hàn wípé ẹ̀ ń ṣiṣẹ́ yín bí iṣẹ́ ẹlẹ́nujọ́ mẹ́ta. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan ni ó yà lẹ́nu pé so ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu in the first place wọ́n tẹ̀ lè gbà kí olóyè Sunday Igboho dá àwọn security network wọn lẹ̀, pé that is a very good one o. I expect ẹ̀. Though àwọn kan ní pé torí 2027 náà ló yẹn ń ṣe, ṣùgbọ́n tá a bá tún fojú inú rò 2027 ọ̀nà 2027 ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe fún olóyè Sunday Igboho in the first place pé òkè ó wọlé tán kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀, only that one it deserves some applause. Bẹ́ẹ̀ni, because nǹkan tá à ń sọ̀rọ̀ yìí nígbà tí Buhari wà ń bẹ̀ gbogbo alámọ̀ nǹkan tó ṣẹlẹ̀. So náà eléyìí fi hàn pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ò bá àwọn Fúlàní ṣe. Bẹ́ẹ̀ni, ayé ìgbà tí Buhari wà ń bẹ̀ ló dàbí pé bàbá kan wọ́n ń díbọ́, wọ́n ń dá ọgbọ́n, wọ́n ń ṣe bí ọgbọ́n ni. Kò ń ṣe pé àwọn gan nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ àwọn Fúlàní. Nǹkan tá ti rí ń sìn nìyẹn, because ká ní pé wọ́n support àwọn Fúlàní ni, pé wọ́n nífẹ̀ẹ́ sí nǹkan tó ń ṣe ni, in the first place wọ́n tẹ̀ ní jẹ́ kí olóyè Sunday Igboho wọlé tán. Gbogbo àná la gbọ́ nǹkan tí gómìnà ìpínlẹ̀ Kwara agbọ́nà la rí nǹkan tó ṣe. Àbẹ́ẹ̀ rí nǹkan bí? Ìyẹn gómìnà ìpínlẹ̀ Kwara ni o, tó ní pé àwọn àmọ̀tẹ́kùn àwọn ìrù ẹkùn wọn ò gbọ́dọ̀ wọlé wá dá ìrù ẹkùn lẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Kí ni ìyẹn fi yé wa? Àfi tá a bá ń tanra wa ni o. Ó fi yé wa wípé àwọn Fúlàní ni àwọn ará bíi tòsí lẹ́yìn àwọn tó ń jà fún nìyẹn. Àwọn ẹbí wọn ni irú wọn ló máa mú wọn tó máa ní pé ẹ dáríjì wọ́n, wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. At the end of the day ẹ bá jù wọ́n sáàrin àwùjọ so that wọ́n máa lọ láti máa monitor. Kò yé yín? Wọ́n á lọ máa monitor àwọn soldiers, wọ́n á máa monitor activity wọn. Àwọn náà ló máa fún wọn ní information ibi tán ilé wà, ibi tẹ́lẹ̀ wà. Ẹ̀yin wa àfi k'Ọlọ́run máa ṣọ́ wa ni. Lẹ́yìn tán ti mú àwọn mẹ́ta yìí náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń béèrè pé ó dá o ìjọba kí lẹ fẹ́ fi wọ́n ṣe. Ṣé kò ń ṣe pé at the end of the day tún máa fi àwọn ilé lẹ̀? Ẹ̀yin wa kí ni ẹ rí sí gbogbo àwọn bó ṣe ń lọ yìí? Meanwhile ẹ jẹ́ kí n gbọ́ comment yín lórí comment section. Ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ míì. Ó tún dọjọ́ mi o, ọjọ́ rẹ ó dàbọ̀.